kẹ́ nìkan ṣe kú ni o wọ́n pọ̀ gan o láti yẹ ò bá túbọ̀ yẹn tó wá sọ̀ sí. fọ́tù kẹ̀kẹ́ jáde ilé kẹ̀kẹ́ yóò wá kọ́ ázábí fọ́tù ìrọ̀bí. ṣé fọ́tù ìrọ̀bí rù. Gbàgbọ́dá omi látẹ̀yìn báàtì. Ayakuna. àgbà Ẹ̀rù bàbí rábì. yóò kọ́ gbàgbọ́ rẹ̀. Àbí bàbí rábì. tí wọ́n náà sì mọ̀ láàrin wa àtọ́lọ́ pé fọ́tù ṣe ìtọ́ni. ẹ̀wọ̀n ọmọlọ́mọ tí wọ́n ní bẹ́ẹ̀ bí ìkómọ jẹ́jẹ́ wọ́n sì pé ọmọ yìí ò bá mọ̀ kó mọ̀ mú fóònù dání kò bá mọ̀ kó mọ̀ gbé kọ́ọ̀lù àti àṣàrà yìí ló pé ó sì débẹ̀ wọ́n á rí apá lọ́tọ̀ ẹ̀jẹ̀ lọ́tọ̀ àwọn èèyàn jẹ èèyàn bá nítorí ipò fẹ́ gé èèyàn tó bá wá jẹ èèyàn torí ipò fẹ́ gé èèyàn wọ́n ló sì rántí tí ó padà jẹ́ ọ́. mo ṣe wá sí kan bí oṣù kan pé báwa fà ò bá múra àrídí ìkẹ̀kẹ́ mọ́ láwùjọ. ìtò pamọ́ sí abẹ́ ìdí àfa oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. àwọn kan ti bẹ wọn ní ṣe àwọn kan kan sọ pé ẹnìkan kan sọ pé àwọn oníṣúfì ni wọ́n ń jẹ́ yẹn àwọn oníṣúfì ni wọ́n ń jẹ́ láti fẹ́ kú àwọn òkúta kú. Wọ́n ilé mú bí wọ́n lè tọ̀kọ́. ẹ má sọ yí pé ọ̀rọ̀ yìí ti kó gbogbo ìwọ tó bá lọ jáfa pọ̀ ìwọ tó sí bẹ́ẹ̀ ọlọ́wọ́ ọba nìkan ló mọ̀ kó sí bẹ́ẹ̀ o lè fọ́ra rẹ mọ́. lẹ́yìn ká bá ní asọ̀fin pé súfì ọ̀nà sí ọ̀dà ni tásọ̀fin pé mo ní súfì. Láti lè kú àǹfùsẹ̀kú. láti lè kú àǹfùsẹ̀kù kú wà àdàmú. Àlàmì bí wọ́n lè tọ̀kọ́. ọlọ́ba á bọ̀ láti yí ni kó máa bẹ̀rù ọlọ́run. àwọn àfa ìjà ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. النبي لا يحملن أحدكم استبطاء رزقه أن يطلبه فيما رمه الله. لا يحملن أحدكم استبطاء الرزق. àwọn yẹn kó pé استبطاء رزقه kárísì kí bẹ́ẹ̀ dé bọ̀rọ̀ torí pé kò yá. àyẹ̀sìrò bá wù mí máa fi àti lọ. má jẹ́ kí ẹbí ẹ kó wá máa wá sí ibi máa fi àti là. àyẹ̀sìrò bá wù mí máa fi àti lọ. ẹ wo àgbákò tó kó báyìí ní arábìnrin. àyẹ̀sìrò bá wù mí máa fi àti lọ. ọgbẹ́ tó ti wà ní 300 level. àyẹ̀sìrò bá wù mí máa fi àti lọ. tí ìyàwó wò yí pé ó bẹ̀rẹ̀ parí tí ó bẹ̀rẹ̀ ṣẹ́. àyẹ̀sìrò bá wù mí máa fi àti lọ. ó máa jẹ́ wá àti gbogbo ìyá yìí ẹ dákun ẹ máa fà ọmọ yín létí ẹ máa bà rí wọn ẹ jẹ́ ká máa dágbére fún yín kódà ó ti di ìwọ bá dé ilé gan mọ́mọ́ jáde láì dágbére. àwọn èèyàn fẹ́ kú mọ́tò òjijì ilé òjijì ìtàsí nílò ní social media yìí òun ló lé ẹlòmíì ṣebí àwọn àfọ àwọn ìgbà tí mo rí ní wọ́n kọ motivational speaker àbí ní wọ́n kọ níbi dáwà yẹn kọ́ yẹn. èwo motivational speaker kò sí tó burú bẹ́ẹ̀ kí ló ń motivate àwọn èèyàn lé lórí. ẹ̀yẹ́ ní káwọn èèyàn máa rìn náà ká máa sáré ká máa fò ká máa bẹ́ má gbó márùn sẹ́wọ̀n má sùn o. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. gbogbo tó bá yá sí pé òun wá ewu gbogbo àwọn bàbá yẹn. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. ṣé bàbá kẹ̀kú wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. bàbá kẹ̀kú ṣé wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. àwọn àpàlà ṣé wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ èèyàn. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. ẹgbẹ́ tiẹ̀ wá sọ àwọn tí wọ́n ti lọ. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. a ti máa wá pé màrà àbúrò ayé òdà wá wá báyìí. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. kí ló dé tí gbogbo gidi iṣẹ́ àtìkò gba tí wọ́n báyìí. mọ̀nkánná yìí ìbílẹ̀ ájílá. wàlẹ́ ìdàsíbù yà á kúlù láàbẹ̀ sí ibi. وليس الزيب يأكل مزيب wàyà kúlù bá. بعدنا بعد
náà jáde tó ní ọmọ yẹn ọmọ tó ga jẹ ojú tọmọ nì lọ. ayakulu bá dùnà bá dọ̀nù yàrá. àwọn ọ̀dọ́ náà àwọn àrí àwọn àgbàlagbà tó ti ń bá bọ̀ tipẹ́tipẹ́ àwọn àrí wọn pé wọn gbọ́n ṣe. ayakulu bá dùnà bá dọ̀nù yàrá. ọlọ́run tó bá yẹ pé òkè kò sáré sì kí máa ń lé àfikà ṣe èèyàn jẹ́ kí máa bẹ bó níbẹ̀ yìí lẹ̀. ayakulu bá dùnà bá dọ̀nù yàrá. èmi máa ń bèrè bèrè pé ta ló kọ́ àwọn èèyàn pé ọwọ́ máa ń já owó náà. ta ló ibo ni wọ́n ti mọ̀ pé orí èèyàn ń dowó náà. èmi máa ń bèrè àná. àlámà òun ṣe ìtọ́. كان يريد العاجلة أجلنا له فيها ما نشاء. ẹ dákun ẹ tọ́jú orí yín dáadáa o. ما نريد. ẹlòmíì tó jẹ́ tó máa fi wù ọ́ ó ń wo orí yóò jà o. ìwọ sì máa gbé orí ẹni wò. ìwọ náà tó wá sáìlì sí. ẹlòmíì pa àwọn wa fún ṣe pa ọ́ ẹ̀ á àjẹ wà lọ́wọ́ yìí. ìwọ náà tó wá ń ṣe kìí dáadáa. gbogbo ìyàwó ni yẹn pa àwọn ó tẹ̀sí ọwọ́ rẹ o. tó wà ní ọwọ́ ajé lọ́wọ́ yìí tá a bá rí eléyìí tá a pa nǹkan báyìí pọ̀ mọ́. ọ̀ káwọ̀ rẹ sẹ́yìn. wọ́n pọ̀ káàkiri. ẹlòmíì wọ́n ní ìyàwó kọ́ wá kírun sí lára ìwà ń tẹ̀lé wọn lọ ó dẹ̀ bá wọn ṣe pé ní àkàlà kú ìwé mi lọ́lẹ́ sí sí yìí o. wà fi wà mí ní òfurufú jókòó tààràtà. ẹ̀sùn wá pé wà mí ní òfurufú jókòó àwọn tá a padà wá jẹ́rìí o. yóò tẹ̀lé ilé ipò wọn sí sí wọ́n sì wá lónìí. ṣé torí à ń lówó yìí bọ́ bá ń lówó tí ò ní kú mẹ́rin. ó lè gbé mọ́tò wọn sáré. bílẹ̀ òun bá ga ní sẹ́wọ̀n ìta ni wọ́n sì ọ́ síbẹ̀ yìí. báyà yẹn ti sọ fèrè lẹ̀. من كان يريد العاجلة. tó bá já sí pé àlà ájílà ó gbé mọ̀ọ́sùfù sáyé sífà yìí. من كان يريد العاجلة. من كان يريد الدنيا العاجلة. من كان يريد العاجلة. tó bá já sí pé òun ṣùkùṣùkù dáwà yìí náà lọ fẹ́. من كان يريد العاجلة. tó bá já sí pé ábísìkí àárín ọdún márùn-ún tó wà gbóló lẹ́yìn náà lọ fẹ́. أجلنا له فيها ما نشاء. القرآن أبلغ لكلام القرآن. أجلنا له فيها ما نشاء. àdéhùn gbogbo ẹni bá jẹ orí náà ní òróró. أجلنا له فيها ما ẹni bá jẹ نشاء. ọkùnrin tí ó da báyìí obìnrin wò. ó tún jẹ ọyẹ obìnrin kò rí tíráì ọmọ gbogbo nǹkan tó tíráì kò rí nìkan. لمن نريد. àṣé mẹ́lẹ̀ ṣẹ́wù lìmẹ́nù rí ìdùn. لمن نريد. ẹni tá a bá tún fẹ́ kó sórí ibú ni o. لمن نريد. kéfì gbogbo èèyàn. ثم جعلنا له جهنم la ilaha illallah. يصلاها مذموما مدحورا. ẹ̀dá kù ẹja mọ̀ múra wa ní sùúrù. bàbá àfọlá ni wọ́n dá wa kà. pé wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ ẹ̀dá ó padà dé èyí tí ń lọ. ẹ̀dá ó bá ti kánjú kó káàtà ẹ̀dá síbi rà.